أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله والصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه. السلام عليكم ورحمة الله وبركاته. أوه يا الله، أدعوكم الله سبحانه وتعالى. أترى كلمة كفان محمد صلى الله عليه وسلم أدعو الصحابة الكرام أدعو بدارة اليوم لين لي أبلون بالله سبحانه يكوني كم جاي سانوا كم وادلوري دادا كوفي والدي eléyìí tí àtàrà fẹ́ ṣàlàyé láàrin ìṣẹ́jú díẹ̀ yìí òun náà ni ọ̀rọ̀ ìkannú àwọn onísúfí tán pèrè àwọn ní ahlu la ilaha illallah, àwọn ará la ilaha illallah. ní tó kàn wájú nínú nǹkan tó sọ náà níbi tó ti parọ́. so béèyàn bá ṣe súfí níbi tá a bá ayé dé yìí o tó fẹ́ kílíìmù súfí yóò parọ́, tí ó bá parọ́ ní sàwàdà ni wọ́n kọ́kọ́ ṣe kí ni o yóò parọ́. torí pé ọ̀gbẹ́ni ibùsùn ayé nísìnyí àfáà jáde wá ìtara gidigidi ni o, àmọ́ bóyá wọ́n ti ní nǹkan kan nú pẹ̀lú ẹni tí wọ́n fún lésì. tó bá ti pé torí ọ̀rọ̀ tí ẹni yìí sọ náà ni ẹlẹ́ẹ̀fẹ́ ṣàlàyé ẹ padà ń bè ebu bẹ̀kí mẹ́jọ kọ́rọ̀ òun ogun púpọ̀ ẹ̀dá máa gbọ́ díẹ̀ díẹ̀ báyìí. àfá irọ́ burúkú gbáà òun náà ní wípé Abu Hurairah sọ fún Ànábì wípé òun máa ń ṣe astaghfirullah 12,000 léèdè. àwọn sàhábà Ànábì àmọ́ gbọ́ Ànábì yé gan, àwọn sì tí wọ́n kọ́ wọ́n rẹ́dì láti tẹ̀lé Ànábì Muhammad sallallahu alayhi wa sallam. Ànábì pa wọ́n láṣẹ wípé Ànábì sọ láì mọye ìgbà pé tí yẹn bá ṣàdìkár lẹ́yìn òrùn kọ̀ọ̀kan ọ̀sọ̀ yìí tí yẹn lè ṣe ọ̀sọ̀ yìí tóhun náà ń ṣe. àmọ́ kí ẹkwà búrú ránṣẹ́ àsìkárù ń ṣe astaghfirullah 12,000 lójúmọ́ alúfà ẹ̀dàkùn torí Ọlọ́run kí ní táwọn kan retí ni pé ibi tẹ́rì ń wà ẹbá ní ṣe kí ni ẹbá ni mú jáde tẹ́bá rí mú jáde fún wa inú ọ̀bá dùn ká fi ṣe àwọn èèyàn ní àǹfààní. ó yẹ báyìí nísìn pé lójúmọ́ Abu Hurairah inú tíra báyìí gan ló wà ẹni báyìí lọ́gbà wá. ó yẹ báyìí nísìn so àdíìsì ni àdíìsì kan tí kò fẹsẹ̀ múlẹ̀ tó bá wá dá yín lójú tó fẹsẹ̀ múlẹ̀ ẹ̀ka jáde ẹ̀ka ìsìnàdù rẹ̀ náà tẹ́ bá lè ṣe kí ni o tẹ́ bá lè kà á jáde ìbádá púpọ̀ gan. tó yẹ báyìí nísìn torí àdíìsì yẹn ó ní pé òun mọ́ ń tọrọ àforíjì wájú Ọlọ́run nígbà 12,000 lójúmọ́. ó wá níbi qadri dhanbi ní dèdè òdiwọ̀n ẹ̀ṣẹ̀ tí òun Abu Hurairah bá ṣẹ̀. ó ti yé báyìí nísìn so ìsìnàdù hadithi tó wá fẹsẹ̀ múlẹ̀ tó wá sọ fún Ànábì bẹ́ẹ̀ tó pé ẹ̀yin sọ nísìn pé ó sọ fún Ànábì wípé èyí sọ fún Ànábì òun kìíní wọn lọ ẹ̀yìn wọn bá wọn. sọ lẹ́ẹ̀kejì bẹ́ẹ̀ ni wípé ní ìsìnàdù hadithi yẹn ẹ wá kà á fáyé tẹ́ bá lè rí ìkà fún wa tó bá fẹsẹ̀ múlẹ̀ inú wa ó dùn á wà rí pé ní ìtẹ̀sọ̀ yóò sì rí bẹ́ẹ̀ lóòótọ́. tí ó bá ti wá rí bẹ́ẹ̀ tòun ti bẹ́ẹ̀ náà tó wá ń kọ́ ẹ̀dá sàásọ pé ó sì wá rí bẹ́ẹ̀ náà nù káyẹ̀jú ẹlẹ́kan ní pé ó ti wá rí bẹ́ẹ̀ nù. kí ni ìlànà Nábì wa Muhammad sallallahu alaihi wasallam? torí pé ìta Nábì bá sọ tá Nábì bá ṣe tó bá pa wá láṣẹ èyí ò gan ti tó lọ́tọ̀. lápèjúwe nísìn Abu Hurairah yìí bákan náà tó bá sàlùwàlá ọgbọ yínú hadith Nábì sọ wípé ní ibi tí àyàlùwàlá mùsùlùmí bá dé lára rẹ̀ náà ni ìmọ́lẹ̀ ara rẹ̀ ó dé ní ọ̀ṣọ́ tí àlùwàlá ó bí fún ibẹ̀ ni ó dé. ìmọ̀ wá sí àlùwàlá débi ọwọ́ èjìká báyìí yóò fọwọ́ gbọ́rùn rẹ̀ báyìí. ṣe mọ̀ wípé ní àgbóyà Abu Hurairah òun nìkan náà ní dànkan rẹ̀ lẹ́lẹ̀mí ọba lò
ó ti yé báyìí nísìnyí tá a bá ní pé hadith wọn náà kọ́ wípé ìmọ̀ ṣàstẹ̀kfílà 12,000 lójúmọ́ tá a bá sọ pé ó fẹsẹ̀ múlẹ̀ tá a bá sọ pé ó fẹsẹ̀ múlẹ̀ á ní kí ni o Abu Hurairah nìkan ló ní ìntànẹ́bì pa wá láṣẹ tó wa laqad kana lakum fi rasulillahi uswatun ọlọ́run sọ pé ní wa ma atakumur rasulu fakhudhuhu wa ma nahakum anhu tọ̀ èyí olórí gúnbẹ̀ wọn báhùn afẹ́ mọ̀ súnlẹ̀ o. ilẹ̀ bá ní màmá ní o ẹ̀dẹ́kùn ẹgbẹ́ gbogbo náà ló bá ní màmá ní o ẹ máa ṣe yáka yáka ibi wọn ṣe yáàlá 1 million ń bọ̀ ti irú ilé o tí a yẹ bẹ́ẹ̀ gò ẹ dìde rè ọ̀rọ̀ tó bẹ̀ tẹ́wà láàrin ẹ̀rọ sọ ẹ ní mọ̀ pa rẹ̀ ẹ máa sọ̀rọ̀ bẹ́ẹ̀ sì lọ Afghanistan bẹ́ẹ̀ sì lọ ojú ogun ẹ lọ Palestine ẹ sọ bẹ́ẹ̀ sì lọ Palestine tẹ́lẹ̀ fẹ́ láti jọ yìí sẹ́ kó yìí lọ ẹ ká sọ pé ìlú Palestine bẹ́ẹ̀ lọ ìyàwó mẹ́ ẹ kó àwọn ọmọ yìí lọ ẹ ká ìyàwó yìí lọ àwọn ìjọba mi kó nílẹ̀ ẹ lọ Palestine ẹ bà bọ̀ ẹ lọ Palestine yìí. Qadiyya Palestine wọn kàn fẹ́ sọ̀rọ̀ nípa ẹ̀yìn fẹ́ sọ̀dọ̀ ìtẹ́lẹ̀ Qadiyya Palestine kìí ṣe Qadiyya èèyàn kan Qadiyya gbogbo mùsùlùmí ni tá a bá wá ń dájú ẹ̀kọ́ ẹnìkan kó wọn máa lọ sáàmù nǹkan tá à ń sọ báwọn kìíní yẹn kọ́ yóò kù díẹ̀ káàtó wípé tá a bá ní káwọn kan mọ lọ káwà kó jòkó páwà kan ò ní lọ tó ti yé báyìí nísìn so ọ̀rọ̀ nìkọ́ ọ̀rọ̀ tí ó gba àkíyèsí gidigidi ni ká dẹ̀ sọ́ra wa níbi ká máa sọ irú ọ̀rọ̀ báyìí jáde táwọn kan bá ń pèpè sí ipe káwọn ọmọ sọ́nbẹ̀ káwọn ọmọ lọ́bẹ̀ nítọ́ yẹ mùsùlùmí sọ wá dáa kí mùsùlùmí ó fọwọ́ lẹ́rán bí táwọn ti ń bá àwọn ọmọ ìyá wọn já ẹlẹ́ẹ̀kejì ń bẹ̀ ní pé ní ṣé wọ́n kàn wá jáde báwọn náà wọ́n kàn máa lọ lóòótọ́ náà ọlọ́run kó ṣàánú wa kọ́nà sí mọ̀dé orí dáadáa ibi àwọn kọ́ lè mí lọ náà wọ́n kàn tó Qadiyya Palestine kìí ṣe Qadiyya èèyàn kan mùsùlùmí làwọn tó wà ń bẹ́ẹ̀ so mùsùlùmí dẹ̀ níyì ànábì ní al-muslimu lil-muslimi kal-bunyan yashuddu ba'duhu ba'dan tó bá níbi ṣe wí nù ní kọ́lọ́run ó ṣe kí ni kọ́lọ́run ó ṣàánú wa ó sì mú wa dé lórí dáadáa náà afẹ́ mọ̀ sólẹ̀. ẹgbọ́ máa ṣe yé báyìí rẹ̀ ọ̀lẹ́ níyí máa ṣe yé báyìí rẹ̀ ọ̀lẹ́ níyí subhanallah ẹ yẹ káwọn ènìyàn mọ̀ mọ̀ táwọn mọ̀ sọ ẹ yẹ kẹ́ mọ̀ wípé ní tá a bá ṣe zikiru kan pẹ̀lú iye kan tá Nábì bá ní a ṣe in tó bá jẹ́ dáadáa Nábì sọ́nù hadith ni wípé ọlọ́run ọ̀rá Nábì ọlọ́run kan àfi tó bá ṣe pé ní àfi kó ṣe pé in tí ó jẹ́ ìkẹ́ fún wọn níwájú ọlọ́run yóò ṣàlàyé rẹ̀ fún wọn èmi Ànábì náà sì sọ tèmi náà ìdán tó bá rí bẹ́ẹ̀ tó bá ṣe pé ní kalima la ilaha illallah tó bá ṣe pé ní ọ̀pọ̀dọ̀ pé 1 million àbí kìíní kan 1000 ní rẹpẹtẹ tó ṣe pé òun láfi ráàánú ọlọ́run òun la gbọdọ̀ ṣe táfi mọ jẹ́ mùsùlùmí òdodo òun láfi ṣe táfi mọ jẹ́ ahlu la ilaha illallah tá Nábì ọba pè wá sídìí rẹ̀ kí lè fà Nábì ìwé òun kí lè pa Nábì ṣe òun sànábì òjíṣẹ́ pé sànábì ń parọ́ fún wa ni ẹnu yóò nígbà kẹsọ̀rọ̀ nǹkan bẹ́ẹ̀ náà àwọn nǹkan tó pé nígbà nǹkan tẹ́ ń sọ yìí kò ní kí n ṣe mọ́ dára rẹ̀ láàmú pọ̀ jù bẹ̀ẹ̀ kákan ṣe kí ni o kákan fún ilé sí ni ẹ mọ̀ sọ. ẹni wọ́n mutí ṣé èèwọ̀ ni kí n mutí ni ṣé èèwọ̀ ni kí n mutí ni ẹni wọ́n ti sanra ṣé kí n sanra wá ní kọ́ mọ̀ lè ṣe nǹkan kan gbogbo àwọn nǹkan tí ò tiẹ̀ lọ báyìí náà ọlọ́run kó ṣàánú wa ọlọ́run kó ṣàánú wa àwọn nǹkan tí ò bá ti lọ báwọn èyí ṣe kí ni o èyí ti ẹ̀ka àkúnná náà.
tẹ́ ẹ̀ bá ti ní ìmọ̀ rẹ̀ ẹ̀dá kẹ̀lú yín. Torí tẹ́ bá sọ pé ẹ fẹ́ ṣe la ilaha illallah 1 million àbí yóò kankan àwọn kan béèrè náà ni wípé ó wà nù hadith tánà sọ pé afdalu zikiri la ilaha illallah ìrántí Ọlọ́run tó lọ́lá jù òun náà ni la ilaha illallah iye òǹkà ó lámọ́ wá fi ṣe tí èèyàn máa mọ́ ṣe ìlìzáàmù rẹ̀ kọ́ wá mú ẹ pẹ́tọ̀ iye òǹkà báyìí ló wọ́n mọ̀ ṣe ẹlẹ́ẹ̀kejì ń bẹ̀ ní wípé ní ẹ lọ gbogbo bí tá ní ìbá ti ń sọ̀rọ̀ pa la ilaha illallah nù zikiru rẹ̀ yóò fi ìròyìn sí tó bá wá fi sí ìmọ̀ fàdúrà tẹ̀lé mi gbà mí náà tó túmọ̀ sí wípé ní kẹkàn wá jòkó láti Allah 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 àfáà ẹ̀yin náà mọ̀ la ilaha illallah pẹ̀lú iye bẹ́ẹ̀ tí ń ṣe yìí báyìí nísìn la ilaha illallah la ilaha illallah tẹ́ bá wò wò how many kẹlìmà ní mélòó ni iye tẹ́ wí nínú sẹ́kọ̀nsì kan iye sẹ́kọ̀nsì kan òun tá bá multiply rẹ̀ mélòó máa jẹ́ nínú hour so how many hours lẹ máa fi parí 1 how many hours la fi parí 1 million nínú nǹkan tó yẹ kẹjọ lákìísí nìyẹn torí pé ní ìtẹ́yìn sọ báyìí tẹ́jáde bá tẹ́sọ pá ní la ilaha illallah ṣé bẹ́ẹ̀ tí ma ń ṣe ń kọ̀rọ̀ náà nù àṣíbọ̀ tó pé tó sọ̀rọ̀ yìí sọ ọmọ Yorùbá àbí kò ti ẹ̀gbọ́n pa rẹ̀ rárá bó ṣe lè wọ́ ọmọ àbí bí kò tó pé àwọ̀táwà náà jókòó yàtẹ̀lù míì náà kọ̀ mọ́ bẹ́ẹ̀ tí ma ń ṣe kó lè bá tètè yá ṣe báwọn kan bẹnu yẹn mọ ọwọ́ tẹ̀sù báà ní èmi gbogbo yín níwọ̀ o àmọ́ ó kéré ikú tẹ̀sọ báyìí nísìn bẹ́ẹ̀ ṣe sọ yìí nísìn tí ọba ti jẹ́ kúbùrá ni wọ́n ti ń ka báyìí tó ń kálukú bá ń dá tiẹ̀ ṣe fúnra rẹ̀ ìmọ̀ ọ̀rọ̀ fùjú báyìí lọ́nà ẹni tó sọ̀rọ̀ mọ tó ń sọ ẹ̀yin náà sì mọ tẹ́yin náà ń sọ tẹ́ bá fẹ́ wí nǹkan mí ìnẹjá yọ gbọ́ lẹ́yìn náà ni pé ní Allah 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 ẹ dákọ̀ ẹ fún wa lẹ́rìí pé ní Allahu nìkan Ọlọ́run 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 ikú yẹn lè wí nígbà iye báyìí ẹ fún wa lẹ́rìí aláàkọ́ ẹlẹ́kejì ń bẹ̀ ni pé ní kí wá ló túmọ̀ sí ẹ wá ń káyà al-Qur'an ni pé ud'u ulidi'u Allaha aw ud'u ar-Rahmana ẹ pé Allah àbí ẹ pé Rahman ayyaman tad'u èyí tẹ́ bá fẹ́ pè ń bẹ̀ kí ni túmọ̀ rẹ̀ bóòlà níbi ṣe tu ibi tó yẹ kẹ́ ẹ padà sí nù ibi tó yẹ kẹ́ ẹ padà sí òun lè yín nì tó tẹ́ bá di padà síbẹ̀ òun ni ọba dá púpọ̀ jù ní ọba sùn wọn ju kẹ́kàn á máa pariwo tẹ́ ń pariwo yìí lọ. lọ́jọ́ mélòó ta ló wá fún yín lẹ́rìí kẹ́ ẹ máa ṣe ta ló wá fún yín mọ̀ sásẹ́kìlá tọ́lọ sọfà nẹ́bì bẹ́ẹ̀ bí tọ́bá sọfà nẹ́bì ẹja gbọ́ tí ma sàánà nù ẹ dákun èyàn tí ma sàá tó bá bẹ̀rẹ̀ sí ní sàánkọ́ kí ní padà wọn wá wí ṣẹ̀wárí pé tí wọ́n sọ ti rí bẹ́ẹ̀ ẹyọ kan lọ fẹ́ wí tó rí wí afáàmọ́ wí so mọ́ sọ̀rọ̀ rẹ̀ so ẹ̀ráwọn ẹni yìí ẹ kàn máa ṣe ìfúnyàn ní tí ò sí tí ò sẹ́rí fún lẹ́kàn máa ṣe ti yìí ẹnigbà náà ara wọn ti ká torí Ọlọ́run ṣé ìjókòó káàkákò òun ẹgbẹ́ wọn lè ká ṣé ìjókòó káàkákò òun ń bẹnu mọ́jẹ̀mọ́ àdúrà ni àtàdọ́rọ̀ ìṣe pẹ́pẹ́ ń furu síwájú Allah subhanahu wa ta'ala tó bá ṣe wípé ní ká ní pé ká jòkó sójú kan káàkákò báyìí ni wọ́n pè ń tàdọ́rọ̀ ni tá a bá ń tọ̀ wá fún tá à ń bẹ Ọlọ́run tá à láǹfààní àti jòkó sí kò sí tàdọ́rọ̀ ń bẹ tá a bá wà lárọ̀fá téèyàn bá dúró tí ń bá ń bẹ Ọlọ́run sí kò sí tàdọ́rọ̀ ń bẹ tá a bá ń ju tá a bá ń ṣe tá a bá wà ń dámúrọ̀ tá à ń jùkò tá à ń bẹ Ọlọ́run ọba sí kò sí tàdọ́rọ̀ ń bẹ nígbà tá a bá sásàfà àti mọ́rúwà láàrin méjèèjì àtìgbà tá a bá lọ dó sórí sàfà àbórí mọ́rúwà tá à ń bẹ Ọlọ́run ẹ dákun torí Ọlọ́run sí kò sí tàdọ́rọ̀ ń bẹ tọ́bọ̀ ti pé ní ká jòkó pa báyìí ká wá kákò òun ló máa dìtàmì bá níta dọ́rọ̀ nìyẹn ẹ wà fún wa pé ẹ̀rí rẹ̀ gẹ́ni pé ní kí ní o ẹ̀rí báyìí ló sọ pé ní tábà sáàdúrà tá fẹ́ ìtàdọ́rọ̀ ṣe o ká wá kákò nìtúmọ̀ rẹ̀ so ẹni tí ò lè kákò kò ní kọ́ mọ̀ lè ṣe díkìrì ẹni tí ò lè kákò kò ní kọ́ mọ̀ ṣe díkìrì ọlọ́ni fadhkurullaha ẹ̀rán tí Ọlọ́run ọba yín qiyaman
lórí ìjókòó wa qu'udan lórí ìdúró wa qu'udan àti lórí wa ala junubikum Ọlọ́run ti tú wálẹ̀ kò túmọ̀ sí pé kò sí tàdọ́rọ̀rùn bẹ́ẹ̀ àfà ṣé tẹ́ rí báyìí nígbà náà pé wọ́n lè ká sẹ́yìn tẹ́ lè ká kò ṣe wá lè ká bí ẹja ni ṣe lè ká kò bí ẹjẹ ká ẹ lè ká náà yín gẹ́ lè ká sẹ́jẹ ká ká mọ̀ sọ́dá wàdà ká mọ̀ bá nǹkan tá à ń bá lọ jàre ọ̀yá nínú yàrá wọn bá ti bá wọn nínú yàrá wọn ẹja mọ̀ ṣe nínú yàrá wọn ṣe ẹ bá wọn dénú yàrá wọn tẹ̀fì tó ẹ bá wọn nìkan ló fún yín ìjọ dá ọlọ́ni wà láti àjásù ẹ mọ́ sí ẹ̀dá tẹ̀ tún wọ̀ wò ipe ókè o èèyàn wá wà okòwò ní ń tẹ̀ àwọn tá a bá jákẹ́kọ̀ọ́ mímọ̀ kọ́lọ́hún sọ aláìkọ́ mímọ̀ jálẹ̀ ní tó súọ̀ ní wípé èèyàn lè máa lórí àwọn android phone báyìí kọ́mọ̀ ní tíra ń bẹ́ẹ̀ tíra tó wà lórí fóònù mi wàláhì ó pọ̀ jù èyí tí mo nínú ilé lọ wàláhì mi tíra mélòó mo nínú ilé tíra orí fóònù àwọn pdf file tó wà ń bẹ́ẹ̀ láwọn tíra ńláńláńlá ọ̀pọ̀ ń bẹ́ẹ̀ bíi dépò wípé ní tí n bá ti múwèé lọ́wọ́ tí mo ń bá èrò lọ́wọ́ gbogbo bí tí n bá wà báyìí ní tí n bá fẹ́ ka nù tíra yìí ń ka lọ nù ni ní tí n bá fẹ́ kọ́ nù báhásù mò ń kọ́ lọ náà nù ni mélòó mo fẹ́ kà ẹ̀yìn àfáà wa ṣé tí n bá ti wá wò báyìí tí n bá ti wá ń tẹ lórí fóònù ṣé mo ti wá ń tẹ fóònù lọ́nà tí ọ̀wá dànù ni ẹja mọ̀ pé ní ṣé títẹ fóònù lọ́nà tí ọ̀dà alẹ́ ń sọ àbí lọ́nà tó gbàdá èyí wèé ní ẹlẹ́ẹ̀kejì ń bẹ̀ ní wípé ní tó bá wá ṣe pé ní èèyàn wá jí lóru ó wá jókòó ti fóònù ní wá ń ka tíra yìí ń ka ọ̀rọ̀ ọmọ ẹ gbọ́ ẹ̀kẹ́ béèrè pé kí làwọn àfáà tó nímọ̀ àwọn àfáà onímọ̀ ẹ̀sìn kí ni wọ́n sọ wọ́n ní kí ẹ̀ mọ̀ ṣèwádìí ń pa mímọ̀ ó lórí ju sọ̀látù náfìlà lọ ẹ gbọ́ kí ẹ̀ mọ̀ ṣèwádìí ń pa kí ni ìwádìí ń pa àmọ̀ lóru rẹ̀ tó bá jí ó lórí ju sọ̀látù náfìlà lọ àfọwọ́ kéré àkéde pé sọ̀látù náfìlà á wá bèlè ẹ̀yin ó jù lóru kò sí kìyàmù léyìlì tá nẹ́bì mọ́ ṣe gángan ẹ̀ ti khalafa nẹ́bì gan pẹ̀lú so kìyàmù léyìlì yẹn ó fún wa láǹfààní àti sàwọn nǹkan míì ẹ̀yin ò ní ṣe kìyàmù léyìlì yẹn mélòó ní yẹn náfìlà nù yín tẹ̀síwá lẹ́dí mú tẹ́mọ̀ fà sínú mọ̀nà nẹ́bì náà nù ni sínú mọ̀nà nẹ́bì náà nù ẹ kan jòkó ẹ kan fa tẹ̀síwá ẹ máa fa lọ tí lè fi mọ́ ànábì máa yẹn náfìlà lóru rẹ̀ ni ẹ lọ fún wa lérí pé ní ànábì ó wá jòkó yóò àmọ́ fa ìmọ̀nà nẹ́bì ló sì dáa jù so tá a bá ní pé à ń falẹ̀ katira àbá ń falẹ̀ ṣèwádìí mímọ̀ ẹ béèrè wípé ní nínú ọ̀pọ̀lọpọ̀ gbà tí Jibrilu wá bá nẹ́bí àkókò wo ní tán bá ṣe kí ni o tán ṣe tadarusul Qur'an àkókò wo ní ma bọ́ sí so àfẹ́yẹ̀ máa wí nǹkan tẹ́ ìwé ìṣó. àfáà dúró dàrí àgẹ̀ ní sùúrù wọ́n ní ẹni tí ń tẹ fóònù lóru àtẹni tí ń ṣe la ilaha illallah àbí ń ṣe Allah àbí ń ṣe ya Allah ya Allah ya Allah ibi tí wọ́n fi wọ́n gbéra wọn àfáà padà wá ya Allah tí yàn ń fà wọn kí ni túmọ̀ rẹ̀ ìrẹ́ ọlọ́run 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 yẹ́ wàá fa 1 million bẹ́ẹ̀ kí wá ló gbẹ̀yìn rẹ̀ àti ẹ̀gbọ́ ti la ilaha illallah kan sọ́bà kan àfi Allah kí wọ́n fa àwọn ẹ̀yìn ọlọ́run kí yẹn fi kún tasbih kásàfọ̀mọ́ ọlọ́run ẹ rí pé ní sísàfọ̀mọ́ ọlọ́run tọ́lọ́run pé wá sákèsí rẹ̀ gan hamdu máa ń bẹ́ńbẹ́ ìsàfọ̀mọ́ ọlọ́run ìdárúkọ ọlọ́run kò mọ́ lórí Allahu nìkan níbo ló wà nù ṣẹ̀ríà Islam wípé ní tó bá ń dákọ̀ Allahu ó tún ṣe zikiru bẹ́yẹn àbí ó tún sàfọ̀mọ́ ọlọ́run báwọn àfáwà ọyẹ dáhùn. ẹ̀rí ebu àwọn ẹni ọlọ́run mélòó àwọn ẹni ọlọ́run ẹ má parọ́ mọ́ ṣé ẹ̀rí tí a fẹ́ parọ́ ẹ parọ́ lọ́tọ̀ tẹ́ bá fẹ́ ṣe wọ́nranwọ̀nran tẹ́ fẹ́ ṣe inú nǹkan tẹ́ fẹ́ ṣe ẹ má ṣe lọ́tọ̀ ẹ má fi ọ̀rọ̀ ẹ má sọ̀rọ̀ ayé dọmọ ọ̀sán tí ó mọ kókó mọ̀ bá wọn bàbá tí wọ́n ti lọ wọn mọ́ kí ló tẹ́ fẹ́ ya karamba ní báyìí kí ló tẹ́ mọ bí mi lọ́rọ̀ pọ̀lọpọ̀ yìí ẹ wà débi gáà nígbà táwọn ẹni ọlọ́run àwọn ẹni ọlọ́run wo ẹ dárúkọ wọn ẹ dákọ̀ kan ní ọjọ́ pé gbogbo ayé rẹ̀ tí mo ṣe Allah iná ní ṣe
ní tó ṣe pé táwọn èèyàn wí tádọ̀ àwọn fi ń gbà nìyẹn níbo ló wà níbo ló wà ẹ̀tún bá dé wípé nẹ́tọ̀ àmọ́ fòǹkà sí Latifu Amúàwíyù 14,000 kìíní kan fún iye ọjọ́ kan àbí gbogbo àwọn wọ̀nràn níbo ló wà níbo lè rí rẹ̀ wà àfá ìsìláàmù kìí ṣẹ̀sìn kọ́kàn sí bó ṣe wọ́ ìsìláàmù ọkọ̀ sẹ́rí kò sẹ́sìn ni kò sí ẹ̀rí báyìí kò sí tó fẹ́ sínú rẹ̀ ni ó nídìí ẹ̀rí pẹ̀lú nǹkan tó fẹ́ sọ ohun àwọn àgbàlagbà kan tọ́bọ̀ sẹ̀ wá rí bẹ̀ gan fáwọn àgbàlagbà kan bẹ̀ o wọ́n mọ̀ sí Allah Allah àdúrà sí ń gbà ẹgbàgbé ni àṣẹ ẹgbàgbé ni ẹni tó náà pé lórúkọ Jésù sádùá rẹ̀ ọgbà tó ti wá túmọ̀ sí pé ní ó ti wá rí bẹ̀ náà nù ni àfá nǹkan tí ó bá sínú mọ̀nà ẹ mọ́ ká ọmọ mọ́ ní tí ò sínú mọ̀nà nábì ẹ mọ́ tó mọ́ ní tá à ń bá yín sọnù mọ̀ sólẹ̀ adúpẹ́ o adúpẹ́ o adúpẹ́ àfá padà múra wọn ọlọ́run ní walillahil asmaul husna ọlọ́run ọba subhanahu wa ta'ala ní kíni o òun ló ní àwọn orúkọ tó dáa jù fad'uhu biha ẹ máa fi pè ọlọ́run ẹgbọ́ kò sọ pé fadhkuruhu biha fasabbihuhu biha torí pé ní zikir ó ti kọ́ wa látẹnu ànábì tẹ̀síbíhù sàfọ̀mọ́ ọlọ́run ó ti kọ́ wa látẹnu ànábì àti àwọn áyà kọ̀ọ̀kan tó sọ̀kalẹ̀ fad'uhu biha ẹ fi bẹ́ẹ̀ ìsẹ́dì tẹ́mọ̀ kórúkọ àwọn àfáàyí àwọn ṣe wùyún ẹ fi kínú ẹ fi Allahu ẹ fi bẹ Ọlọ́run ẹ fi Ar-Rahman ẹ fi bẹ Ọlọ́run torí pé àdúà lè yíò gbé jáde wa hunaka al-farqu bayna ad-du'a wa-dhikri wa-tasbih bó tilẹ̀ ṣe wípé ní ká tún sàlàyé bó tilẹ̀ ṣe wípé ní Ànábì sọ wípé àbí Ànábì sọ pé ní gbogbo ẹni yóò tí Ọlọ́run sọ pé ní gbogbo ẹni yóò tó pé ní ìrántí òun Ọlọ́run ló mú lẹ́mìí ju tó fẹ́ béèrè lọ Ọlọ́run ó ṣe kíní o Ọlọ́run ó fún ju tàwọn tí ń béèrè lọ àmọ́ ṣe zikiru ní Allah 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 tẹ́ ń dárúkọ orúkọ Allahu ní Ọlọ́run tọ́ yín sọ́nà ìrìn nà mí Ọlọ́run ní orúkọ Allah àbí Ar-Rahman ẹ fi pè Ọlọ́run ọba ẹ fi pè Ọlọ́run ọba ẹ má dákì ní ipò mọ́ra wọn náà ẹ má dápọ̀ mọ́ra wọn àfà àtàwọn tó bá dàbí yín náà kẹ mọ́ sí kí ní o ẹ má dápọ̀ mọ́ra wọn kọjọ́ra wọn ẹ mọ̀ sónlẹ̀ agbọ́ ẹ̀yìn lẹ́ ń tú ìkẹ́ tí ó dá mẹ́ o ṣeun àtàyà alákọ̀ọ́kọ́ tó ẹ̀ka àtàyà ẹlẹ́ẹ̀kejì bó lànẹ́bì ṣe lò ó bó lànẹ́bì ṣe tú sí pẹ̀lú Allahu 12,000 sí pẹ̀lú la ilaha illallah 1 million ni ẹ̀ẹ̀kẹ́ lè ṣàlàyé fún wa bẹ́ẹ̀ o ẹ̀ẹ̀kẹ́ lè ṣàlàyé fún wa bẹ́ẹ̀ já gbọ́ ìpìtọ̀ bá níbi ṣe tú báwọn sọ̀hábà ṣe tú náà lẹ́yìn náà ṣe ń lò yìí abẹ́ fẹ́ nímọ̀nà jù wọ́n lọ àbóyé yín jù wọ́n lọ afáàmọ̀ sún lẹ́ka parí kíákíá ọjọ́ jùlọ. Pẹ̀dọ̀n ayé àwọn náà ó tún gba yín kò ọlọ́run wala tukhafit wala tajhar bi salatika wala tukhafit biha ẹ̀yin wá ń ṣe lẹ́ẹ̀kan lórí ìjòkó ń bẹ̀ òun náà àtàwọn yòókù yín bẹ́ẹ̀ dẹ̀ tí mọ́ ṣe ń kú bùránù tẹ́ mọ́ fi pariwo Allah Allah la ilaha illallah tẹ́ mọ́ pariwo ọlọ́ni wala tajhar bi salatika àdúrà rẹ̀ tó bá ń ṣe mọ́ pariwo pẹ̀lú ẹ̀ wala tukhafit biha mọ́ sí gbẹ̀hún ọ̀pọ̀lọpọ̀ yín sì máa ń ṣe bẹ́ẹ̀ ẹ kàn tẹnu máa yẹ tẹ̀síwó sì máa fà lọ́wọ́ yín ẹlẹ́ǹṣe náà nù ni èyí tẹ̀bẹ̀ ẹ máa pariwo tẹ́ mọ̀ dìsọ́pù àwọn èèyàn ẹ wá di public nuisance látara pínpà náà pé ẹlẹ́fẹ́ mọ̀ practice kẹta ìgbé lọ́wọ́ bẹ́ẹ̀ dẹ̀ ni ntọ́lọ̀ ń sọ gangan ẹ̀yìn náà lò ó afáàmọ̀ sọ ńlẹ̀. padà wájú rẹ̀ sọ wá rí ọ̀rọ̀ yìí pé ní àìlára dàtẹ́jọ́ ń tẹnu mọ́ àìlára òun àmì tó ṣúọ̀ ní pé ní béèyàn bá múra mọ́ la ilaha illallah nínú nǹkan tá a ti gbọ́ dáadáa tí ò jẹ́ tuntun tẹ́ ẹ bá ṣe ń rí fúrémù ẹ̀ lóde ní ìlókù òun ni pé ní la ilaha illallah yẹn padà mọ́ lálálálálálá lọ́pọ̀lọpọ̀ nítorí pé ní ó fẹ́ yára parí nǹkan tó fẹ́ ṣe lóǹkà àti tẹ́ bá fún lóǹkà síbẹ̀ náà ibẹ̀ kọ́ lá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  àbí tọ́jú pé yálà tí fún náà yẹ́ padà mọ́ pólè èkù búrá kan tẹ́ ń ṣe Allah Allah kílẹ̀ padà mọ́ ṣe ń bẹ̀ kí só lè ní a padà mọ́ gbọ́ olè mẹ́
so yín wọ́n ṣe nǹkan tó lọ títí nǹkan bá sọ ń pa yín tí ó bá ti rí bẹ́ẹ̀ bí kan yín rí bẹ́ẹ̀ ń bò mí ni afárá kan farabalẹ̀ jàre. tí wọ́n fi yá àlọ́hùn sílẹ̀ ìdáhùn ni yá àlọ́ àgbẹ̀wọ́nà yá Abdallah yá Abdulrahman. àfa ìgbọ̀n kọ́dà kẹ̀kẹ́ yẹn mọ́ fún lẹ́sì gan ọ̀la pé kìíní ti go viral ni. tẹ́ ẹ bá wá ṣe é tán kí lẹ́sẹ̀ fi tọrọ jàre wọ́n náà nọ́mà ẹni mú ẹni sọ pé ní ẹgbẹ́ sílà ká ìwò ẹnìkan fẹ́ gba nǹkan lọ́wọ́ rẹ ọwá ní onísùúrù kó wọn kọ́ mọ́ pè ọ́ lọ́nà ọwá tẹnugbókọ̀ rẹ Musa 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 tọ́ba yà ọ̀kẹ́ ọ̀kẹ́ ṣé kèsè pẹ́pẹ́ ní ó nídìí kọ́ lọ yàbá left báyìí tí kàn pé rárá o gèdè ìyá Musa 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 ìwọ̀n sa Musa rẹ̀ ìwọ̀n pè Musa rẹ̀ ń pè Musa rẹ̀ ń pè ṣé bọ́lọ̀ ṣe ní pé ẹ̀sọ̀ ànábì ọlọ́run kan kódà ẹ lọ mú wá ẹ̀sọ̀ ànábì ọlọ́run kan báyìí tó ṣe wípé ní kíni o tó bá fẹ́ ṣe àdìkà tó fẹ́ bẹ lọ́hùn ànábì Ibrahim nù ọbẹ̀ náà sí Maka ànábì Muhammad ọbẹ̀ náà sí Madina ànábì gbogbo àwọn ànábì náà pátápátá ni wọ́n bẹ lọ́hùn ẹ̀sọ̀ kan nù wọn fún wa tó ṣe wípé ní ìkànnì orúkọ ọlọ́run yóò àmọ́ lọ́ba yóò àmọ́ para rẹ̀ bẹ́ẹ̀ sí ní kẹ́ máa para Allahu tẹ́lẹ̀ máa para la ilaha illallah yìí ẹja gbọ́ àti ẹgbẹ́ astaghfirullah al-azim astaghfirullah al-azim èyí tẹ́ bá ń wí dáadáa náà àmọ́ dèdó ń kàńtà níbi sí ọ dáa àlè mọ́lọ́njọ àníbì lọ kul in kuntum tuhibbuna Allah tó bá jẹ́ pé lóòótọ́ ẹ fẹ́ jẹ́ ahlu la ilaha illallah àníbì ní ẹ tẹ̀lé ẹ lè jẹ́jọ àníbì lọ tẹ́ bá fẹ́ rá foríjì Ọlọ́run àníbì ní ẹ tẹ̀lé ẹ lè jẹ́jọ àníbì lọ tẹ́ bá sáfọ̀mọ́ Ọlọ́run ṣe bí irú nǹkan tẹ́yìn ṣe yí báyìí ní ṣe ló ṣe déédéé táwọn mẹ́ta níbi ṣe bẹ́ẹ̀ nígbà tán lọ bá ìyàwó ànábì pé ní ẹ̀dá kan sọ fún wa bó ní ìbádà ànábì àwọn sọ mọ́ pé ànábì máa sùn ìmọ̀ jí o ànábì máa fẹ́ bìnrin wọn ni pé fàkà annahum istasgharuhu bí ìgbà tán fojú kéré ń tà ànábì ń ṣe in tún sọ ọ̀pọ̀lọpọ̀ yín náà nù ni aláànábì ń ṣe la ilaha illallah wahdahu la sharika lah lahul mulk wa lahul hamd yuhyi wa yumit wa huwa ala kulli shay'in qadir bá ànábì tí wí ti ẹnu ni ohun tí ẹ̀ bá wí 100 rẹ̀ lójúmọ́ astaghfirullah al-azim astaghfirullah al-azim astaghfirullah la ilaha illa huwa al-qayyum astaghfirullah la ilaha illa huwa al-qayyum astaghfirullah alladhi la ilaha illa huwa al-hayyul qayyum astaghfirullah alladhi la ilaha illa huwa al-hayyul qayyum yure yun na bawon àwọn tá nabi ṣe ló dé fon ka sí subhanallah 33 alhamdulillah 33 àwọn sahaba tí wọ́n lọ ngba wọ́n fojú kéré pé na tí tá nabi mo ṣe náà ni ìkan bá nínú wọn pé òun ò sùn lóru mọ́ tó wọn ìkan ní òun ò sún mọ́bìnrin mọ́ ìkan ló wọ́n mọ́ gbààwẹ̀ ní ànábì ní ẹkọ́ ń bẹ́ẹ̀ ẹni tó mọ ọlọ́run jùnú gbogbo yín bí èmi ànábì ò sí ẹni kún sí páyọ̀ ọlọ́run jùnú ànábì lọ ọ̀tán àbí ọ̀tán tó bá ṣe pé ní tẹ́ ẹ fẹ́ mú jáde nínú la ilaha illallah 10 million alufa ilé ìpọ̀ ẹyẹ mọ̀ tàwọn èèyàn mọ́ so wà tí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ọlọ́run kó ṣàánú wa jàre. ìmọ̀dá nísìnyí ẹ̀wà bí ìbú gbọ́dọ̀ ti jẹ́ bẹ́ẹ̀ àfá mọ̀túnmọ̀ sọ́lísọ́lá ní kágogó ọmọ ọdún mọ̀ ní tán bá ní sọ́lísọ́ látùlù járọ́ sí kágogó ọmọ ọdún gbẹ̀ngàn náà gẹ́ sọ́lísọ́lá ẹ̀wọ̀n mọ̀ sọ́rún gàmà àwọn ọjọ́ mìíràn ẹ̀mọ̀ só ẹ̀dọ́ àwọn nítọ́lọ̀ fi parí ọ̀rọ̀ wọn nù ní pé ní àwọn tàà wí yìí ọlọ́run ní òun mọ̀ bí ìlú àwọn kan pé ní am lahum shuraka sí wọ́n ti láwọn orogún ní shara'u lahum minad-din tán wá fún wọn lófin ẹ̀sìn tán fún wọn láwọn òfin inú ẹ̀sìn yìí ma lam ya'dhan bihi Allah kẹtọ́lọ́wọ̀n ọ̀yọ̀dá ẹgbọ́n tàfà sọ tó parí ọ̀rọ̀ rẹ̀ ẹ máa ṣe nǹkan tó bá wù yìí ó sì tú wọn lẹ̀ bẹ́ẹ̀ nínú ẹ̀sìn tí ẹ̀sìn bàbá ẹni kankan ìsìláàmù mọ̀ ní tọ́lọ̀ fi rán ànábì rẹ̀ ọlọ́run tún fi rán ànábì gan ní pẹ̀lú kò ní ká ànábì ọmọ dictate bó ṣe wù ń bẹ̀ fa alufa ẹ̀ sì bẹ̀rù ọlọ́run pẹ̀lú nǹkan tẹ́ ń sọ ẹ̀ẹ́dẹ̀ bẹ̀rù ọlọ́run ẹgbọ́n bí ṣe tú wọn lẹ̀ kán mọ̀ sọ nǹkan tó bá wù wọn ìmọ̀nà tànábì nǹkan bí ká sọ nǹkan o ìmọ̀nà sàhábà nǹkan bí ká sọ nǹkan o níbo lẹ fẹ́ fẹ́ yìí sí ẹ bẹ̀rù ọlọ́run
ẹ bẹ̀rù Ọlọ́run fá. Ọya ọ̀dà Ọlọ́run fún kàsáyé òǹkà ohun mélòó ni sí tàtà àyà gẹ́gẹ́ bí gẹ́gẹ́ iná ń ká jáde ọjọ́ mẹ́fà. Ọya ṣé ká fi mọ lórí òǹkà mẹ́fà ni? Àwa bèèlé ṣé fífóǹkà sí tọ́lọ́ fóǹkà sí ọ̀rọ̀ ọjọ́ ayé ó ti wá túmọ̀ sí pé ní tọ́ bá fẹ́ ṣe àdìkárò òǹkà níbi tí kò tọ́ àbí kò fóǹkà sí fúnra rẹ ni. Àfà ibi tí àwọn nǹkan tẹ́ ẹ máa ń ṣe yìí ní tọ́yọ́ àlà tí èṣù padà máa ń lọ́wọ́ sínú ọ̀rọ̀ yìí. Jẹ́ ń parí pẹ̀lú ọ̀rọ̀ Ibn Qayyim tafsir rahimahullah. Wọ́n ní ṣaitan ó ní ọ̀nà méjì tí máa ń gbà wọlé sí yàn lá. Tó bá rí pé ẹni yìí ọ̀lẹ ni ọ̀nà lílẹ̀ òun náà ló gbà wọlé sí láà. Tó bá rí pé ẹni eléyìí ó dà pé ọ̀rẹ́ mọ́ claim òun ní gbìyànjú òun lè ṣiṣẹ́ tó pọ̀ gan, ibẹ̀ náà ló sì gbà wọlé sóhun náà lá. So ibi ìtayọ̀ àlà yálà tí fún 10 million láìláìlá 10 million Allahu 10 million million ní bullet wá rí torí Ọlọ́run ẹ̀yà alúfà nínú Ìsìláàmù mọ́ ní kì í mọ́ ṣe sin tó ní kálùkọ́ kan mọ́ ṣe bó ṣe wúfà bullet rí ìṣọ́ àbáyín lọ́wọ́ sí yọ́ àmọ́ yín sí yín lọ́pọlọ ó lè nígbà náà pé ẹnìkan nù yín o ọmọ àtọ́nà tó ń ṣe mítìnì ẹnìkan nù yín ojú tẹ̀sùbá àdéjò àbí tẹ̀sùbá àwọn ṣèwòsàn àtàwọn ọ̀rọ̀ oríṣiríṣi tẹ́mọ̀ pamọ́ra yín káàkiri lè nígbà náà ń ṣe dé báyìí nísìnyí láti àlìkíámọ̀ lòun tí ń bọ̀ wá àwọn tó jẹ́ ní Ọlọ́run wọ́n wá pọ̀ lọ gbogbo wọn pa kájà àwọn òkú nu wọn dán rí àwọn tí ètí ìkú wọn dán rí ìgbà àwọn ọ̀rọ̀ ọbú tẹ́kàn máa pa fúnra yín nì ibi tẹ́ ti máa rí iná nìkan láwọn sànú wọ́n jàre. hadha wa sallallahu wa sallim ala Muhammadin abdika wa rasulik wa ala alihi wa ashabihi wa man walah wa subhanaka allahumma wa bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.